àjànàkú ká tó lè fi níjọba aláwùjọ àlàyé ló bá dé ká tó wá rọni lóyè ó tún gbani lọ́gbọ́n orí tó san mọ́ná ẹni juni lọ́lẹ̀ juni nù káyé pọ́nrán léwé adániwáyé níyan olórí fún ni kì í sàmọ́ràn ọmọ ẹ̀dá ènìyàn. àjànàkú tá a bá dá wèrè dá òkú ìyá ẹ̀ ó ṣeé ṣe kí wèrè ó sun òkú ìyá ẹ̀ ná ó lè gbàgàdà kaná kó mọ̀ dìran òkú bí ẹni dìran jẹ ọ̀pọ̀ ni òsì mọ́nà ogun tí ń jà wọ́n kì í ṣẹ̀bi wọn ó tọ́ka sọ fún wọn irú wọn sì nìyá alásàbí tí ń gbórí ayélujára kanra rẹ̀ lábùkù. nínú ìwádìí èmi àjànàkú tí mo ṣe lórí ọ̀rọ̀ Esther Aboderin ìyá alásàbí ọjọ́ pẹ́ tí ìyá rẹ̀ Foyeke sì ti fòbò jóná níbi tó ti gbé ń sáré kó dọlọ́mọ ó lé lógún ìkúnlẹ̀ tí ìyá rẹ̀ Foyeke sì ti gbìyànjú kété tí ń bí wọn ni wọ́n ń sọ dásálá kejì àkókò kan wà tí ìyá rẹ̀ bínú tó fẹ́ kó sẹ́nu reluwé ní Mùṣín nígboro Èkó ká tó ráwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n mú lọ síbi wọ́n ti gbé dáfá tí fáfọre kó tó de létí kan a gbọ́ pé late Foyeke bímọ lóòótọ́ àmọ́ ṣá ó lọ́wọ́ kan ẹ̀rú fọmọ ọjọ́ sí ó tó dọmọ àbíyè babaláwo tó di fáńjọ́sí ló jẹ́ ó yé wa pé tí Foyeke bá fẹ́ lọ́mọ láyé ó di dandan kó lọ mú nọ́mbà alágànná ìyàlẹ́nu kọ́ ló jẹ́ fáwọn tá a mọ̀ tàn ìyá alásàbí ẹ mọ̀ bá mi ká lọ ó san kò san ọba tó láyé má fi wèrè kọlù wá kò sì ní tán lára alágànná ẹ̀dá o kó má kogun páyìpáyì láti bí ọdún mẹ́rin sẹ́yìn tó o ti ń bú ohun orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ìwà wèrè yìí tá a ti mọ̀ yá alásàbí mọ́ sí la pè é tá a fi gbójú ń bẹ̀ ta ni ó lẹ́ni ó fi jọ wọ́n sọ pé wèrè ni ń forí adé tayín wọ́n sọ pé wèrè ni ń gbéná wojú alálẹ̀ láì bẹ́sùbẹ̀gbà. ohun tó wá ṣe lórí ọ̀rọ̀ ọba onítorí tìlú Ìtorí ọba aláyélúwà àkámọ́ Abdulfatai ló fi họ́ bólọ́tẹ̀ yìí o bá a ti ṣe ń gé ọ lọ́wọ́ ló sì tún ń bọ̀ ká ìwọ ọkọ̀ lọ̀rọ̀ sí ẹgbọ́n náà kí lóhun tí ìyá alásàbí gbójúlé tí fi ń ṣe bí agbéraga ta ló gúnyán fún ọ tó nítọ̀bẹ̀ òṣòro àwàlẹ̀ nípa ayédáyé ọ̀làjú káwá máa dojú egbò délẹ̀. ṣé ẹ fẹ́ gbọ́ o kẹ́ ẹ gbọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kúrò nílùú Àbújá kẹ́ ẹ mórí lọ kútú wẹ́ńjẹ́ àtòbí ọmọ pẹ̀lú ẹ́sádọ́ọ̀gì ìyá alásàbí lẹ́jìjọ gbèrè ìtìjú wálé ọ̀pọ̀ ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun ló ṣe tán láti bá wọn ná tán bí owó wọ́n ṣe tán láti nára èmi àjànàkú ló sọ pé kò tó yẹn ọmọ iná láò padà rán sí ná iṣẹ́ wa ni ó yà á lè sọ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí bí sùn ṣe kú bọ́ọ̀bẹ́ sì ṣe bẹ́ kọjọ́ tó tẹnu bẹ́pọ̀ etí tó ti gbá lọ làwọn ọmọ orílẹ̀-èdè yìí ó yẹ wọn lè farabalẹ̀ gbá bọ̀ ọ̀rọ̀ àjànàkú ṣe é fẹ́ gbọ́ o bó wu pásítọ̀ Túndé kókówó yín jẹ àgúngúnlá bó sì wu Mr. Akínyẹmí kó jà yín ló lè àgúntẹ̀tẹ̀ tọ́ba aládé onítorí tìlú Ìtorí tẹ́ ẹ mú mọ́rọ̀ ni ó padà yọ yín níkun mú ẹgbọ́n náà kí ló kan ọba aládé kí ló kan ọba àkámọ́ nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ sì ju bẹ́ẹ̀ ti fẹnu kọ kò sì sóhun tó bani nínú jẹ́ nípa àjàlá alájá tájà ẹ̀ kú tájà ṣe bí eré tó gbórúkọ àjàlá rèwàlẹ̀ àṣà. tọmọ rẹ kó lè fún wọn ní ìsinmi 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 ọmọ tá ò kọ́ agbélé tá a kọ́ ta èyí tá a kọ́ ló mú nìyàn gan láwùjọ tọmọ rẹ kó lè fún wọn ní ìsinmi. ó bọ́ látòrí ọba ẹni ìtàn jẹgbẹ̀nẹ̀ bí àti àkún ó tún bọ́ sórí ọba àkámọ́ ìjímèrè rẹ ti kọjá àyè rẹ ó ti gungi aládìí sìgìdì rẹ ti wá ṣeré ẹ̀tẹ́wà yìí o ó ti lọ bólúwẹ̀rí nísàlẹ̀ odò ńbẹ̀. ẹ̀sà mẹ́ńtà kó mọ̀ yí ọ epo pupa ló gbé lọ́wọ́ láwùjọ àwọn ọba ṣẹ́ṣẹ́ ajé lẹ́fúnlẹ́fún kì í ṣe pé dáadáa ò lè jà kí nǹkan má ṣe bàjẹ́ ló mọ àwọn ọba aládé gbàgbọ́ndò lọ́wọ́ ìdí abásìrè tọ́lọ́run fi gbẹ́mí àjànàkú sọ̀kalẹ̀ bá arẹ́ ni rọ́bà fi ń ká já wọn nípa tiẹ̀ àrígiṣẹ́gi tó ṣẹ́gi yóò forí ara rẹ̀ rù ìran ọ̀gẹ̀dẹ̀ tó bá gbọ́wọ́ kọ́wọ́ ara rẹ̀ ni ó nà. ẹ̀yin ọmọ Yorùbá àtàtà kí n tó bẹ́ràn wí ẹjẹ́ ń kọ́kọ́ bẹ́ràn wí ẹjẹ́ àyà sọ́dọ̀ àwọn abaninújẹ́ tí forúkọ ọmọ tó ti kú pe ni àwọn abímọ má wò ewúrẹ́ tó bí méje sígbó tó sì dá nìkan padà sílé ṣé kò yani lẹ́nu pẹ́rú ìró òǹborùn ẹni bímọ ọ̀ràn ní pọ̀n ẹ má ṣe dá tọba aládé sí ẹ ṣe fọ̀tẹ́lẹ̀. tọmọ rẹ kó lè fún wọn ní ìsinmi 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 ọmọ tá ò kọ́ agbélé tá a kọ́ ta
èyí tá a kọ́ ló mú nìyàn gan láwùjọ tọmọ rẹ kó lè fún wọn ní ìsinmi. Àjànàkú àsìkò yìí mo ṣe gbọ́ ohun tí ń bẹ nínú ìwé mímọ́ gbọ́ tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi ìkìlọ̀ Olúwa ni. Mr and Mrs Adéjùmọ̀ ẹ̀yin dà ẹ súnmọ́ bí ẹ sọ fáwọn ọlọ́tẹ̀ onítùkùtù tí ń pọba lórúkọ ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Bí tọkọtaya yín bá jẹ́ níyàn iyì láwùjọ tíṣẹ́ ọwọ́ yín sì mọ́ kí lóhun tó ná yín láti káwọn ọmọ yín lùbọ́ kẹjọ mọ́ gbé lójú kan. Àṣírí ọ̀rọ̀ yín bẹ létè alàgbà Babátúndé ẹ̀tẹ́ tí yín ẹjẹ́ àjọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. ọ̀dẹ̀ ọmọ kábíyèsí láti nǹkan bí kankan mi sí ní kábíyèsí rí o àti tí bá ṣe máa rí wọn lọ́la o òrí kábíyèsí ò rí wọn rí o bóyá gbogbo abẹ́ ọdún ni mi ò rí wọn rí o pásítọ̀ lè ní ẹnjìníà dẹ̀ lè mí o mo rọ fún màá lọ́wọ́ ni o òde la ṣe tó wá dìbí mọ́ wa lọ́wọ́ o bọ̀ mo mọ̀ pé lágbára ọlọ́run á fìyà jẹ arábìnrin torí ní gbogbo ọmọ tó bí kò sí kọ̀ọ̀kan nú ẹ̀ tó ní lárí jíjà gan làwọn ọmọ ẹ̀ láti first born nú ẹ̀ Yétúndé ṣe fake marriage tó fi tó ṣe fake marriage fún tó mú lọ lóyìnbó ibẹ̀ láti mọ́ra ọmọ yẹn ya wèrè ó tẹ̀lé ọmọ yahoo yahoo lọ ọmọ yahoo yahoo wá fẹ́ lò ó láàrin ọjọ́ méje ìgbà tó dọjọ́ kẹta torí ẹ̀ fẹ́ yí fún ọmọ yẹn lọ sí hospital níkẹjà ní Àyìnkẹ́. nígbà tí ó dẹ̀ discharge ọmọ yẹn láyìnkẹ́ wọ́n ní kó máa lọ pé ara ọmọ yẹn ti yá ló ń pè mí lájọ́ ẹ̀ ní pé engineer pásítọ̀ ẹjọ́ ọmọ yìí wọ́n ní kó máa mú ọmọ yẹn kó máa mú ọmọ yẹn mú lọlé bọ́ òun ò lè mú ọmọ yẹn lọlé pé because ari ò yá lórí Àyìnkẹ́ yẹn ọ̀dọ́gbò 2014 yẹn lọ bẹ̀rẹ̀ kọ́ọ̀dù yẹn wà mẹ́ẹ̀ tó gbọ́ ọmọ yẹn lọ ọmọ yẹn tẹ̀lé ọmọ ní yahoo yahoo lọ kò tó ọmọ ẹ̀ rárá ọmọ jàgídíjàgan lọkùnrin àtòbìnrin ara ọmọ yẹn dẹ̀ ìyá ọmọbìnrin yẹn nígbà tá a rọ ọmọbìnrin yẹn wáyé lọ́nà òtún ọmọ ọkùnrin kan o ìyẹn náà ní wárápá ọmọ tá à ń wáyé. ok ìyẹn Gbénga. ọmọ Gbénga yẹn ó ní wárápá ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ní kó máa bọ̀ ọ́ nílé náà àáfàdúrà jagun pẹ̀lú ọmọ yẹn ó dẹ̀ wá ń bá mi gbé àjọ lọ síbi kan náà ọlọ́run dẹ̀ ṣe wárápá yẹn náà lọ àwa gba tíṣà fún pé kó ṣe jáàmù nígbà tá a gba tíṣà fún kó ṣe jáàmù kò fásì jáàmù tíṣà náà wọ̀ ọ̀rẹ́ ní ICT tó jẹ́ lẹ́kọ́rà mẹ́rin àwọn ni wọ́n lọ bá pé mo máa náà búrò kan àwọn dọ́kàsì àwọn blessing akínyẹmí àpò gbogbo wọn wà ń bẹ̀ tí jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi dáhùn ló bá wọn fẹ́ jọ wọ́n máa ní àbúrò kan wọ́n sì jàǹbù báwo la ṣe fẹ́ ṣe wọ́n dẹ̀ ní òkè o wọ́n á fún ní direct admission o tó lọ́mọ yẹn ṣe jàǹbù kò pàṣẹ jàǹbù o lórí ìgbà tó ti wà lọ́dọ̀ mi tí mo ti ń ṣiṣẹ́ l'Àbújá ó fẹ́rù lé mi pátápátá lọ́mọ yẹn kó dà bàbá ń sọ jàǹdùkú ọmọ nọ́mbà 1 lọ́mọ yẹn ibi tó gbé nítorí ilé bàbá lọ dín bàbá lọ náà wà ń bẹ ẹ lọkàn fáàmù ilé tó gbé nígbà tẹ́mi kúrò ń bẹ́ẹ̀ tẹ́mi ò ráyè mọ́ lẹ́yìn tí mo ti lọ Àbújá tí mi lè ráyè mójútó mọ́ òun ni mo lọ sọ fún yẹ pé lọ́gbọ́n ẹni tó máa bá mójútó tó dẹ̀ ti lọ gbé ìyọpẹ́ nìyọpẹ́ fi ń mójútó. ìyẹn woman tó ń ta provisions yẹn. ta provision yẹn. ok 2016 lèmi ti rọ́mọ yẹn gbẹ̀yìn ni mo ti fojú mi kàn tí mo ti lọ Àbújá lọ jíjẹ́ tí mo ti bọ́rọ̀ ajé lọ ó dẹ̀ wá bẹ̀rẹ̀ sí bá wa lórúkọ jẹ́ ogun onídẹ̀ máa bàjẹ́ ni ó máa ba obìnrin yìí jẹ́ lágbára Ọlọ́run gbogbo nǹkan tó dẹ̀ ṣokùnkùn sí wa pátápátá gbogbo ẹ̀ náà ló wá máa fi. tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ bàbá mi ó ní pé ìgbà tí gbogbo ẹ̀ lọ sọ́tún tó lọ sósì yẹn jọ sí ọba àkámọ́ tó mọ̀ ń pa ẹ̀. kò mọ̀ pé o àní mi èrè kábíyèsí rí kò rí mi rí. ṣé kí n má tàn yín o Gbénga ọmọ yín tẹ́yìn torí ẹ̀ kan odidi ọba aládé lábùkù sí kì í sọ ọmọ tó ní láárí ọ̀pọ̀ ìwádìí tí mo ṣe sì ti jẹ́ ó yé mi irú ọmọ tó lú Gbénga ṣe mo délé ìwé débi tó ń gbé ibi tí ń jẹ̀ sí mo tún ráwọn ọmọ onígbáná tí wọ́n jọ ń kọ̀wọ́ rìnrìn àbùkù. ní kọ́bọ̀kọ̀bọ̀ ni wọ́n ọmọ yẹn gbé ilé mi ten dozen. àgbọ́yé. ó gbé ilé mi ó lo ND1 tán ND2 láwa gẹ̀ẹ́sì gbogbo ìwà tẹ́mẹ́tì ọwọ́ ẹ̀. nígbà pé tó ń pẹ́rẹ́ pásítọ̀ Túndé yẹn ní òtí ẹ̀ mọ̀ pé pásítọ̀ Túndé torí ó ń sọ pé òun ẹ̀gbọ́n ẹ̀ àti kì í jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ pé yẹn nítorí yẹn ló mú wá yẹn ló wá gbalẹ̀ fún. ìyẹn pásítọ̀ Túndé yẹn ló mú wá. olóògbálẹ̀ fún táàpù wa mi ti lókun lórí introduce bank ló mú pásítọ̀ Túndé yẹn wá wọlé bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn. nígbà ND2 tó wá wọ́n á fún mi ní information pé oúnjẹ àjẹmẹ́tò ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ àti ìnìjẹ kọ́ọ̀sì kakúlà mọ́lẹ̀. nǹkan tó sọ fún mi yẹn. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ní ó mu igbó mi mọ̀ fọ́ mu gbó torí áfíà tó ń tà lẹ́ẹ̀kẹ́ sọ. màmá ọmọ wálé màá lọ skul láàárọ̀ màá gun báìkì wa. so that by the way mo tọ́mọ̀nù Túndé immediately join mo fẹ́ jọ ẹ̀sìn. pé kò sí 2 months jọba kú ọ̀lẹ́ni pé I will send him out immediately. mi wá sí bàbá ẹ̀ wá láti abroad mo sọ fún bàbá ẹ̀
ọmọ yìí wà báyìí ló wù kó lọ. ok ẹ jẹ́ kí bàbá yẹn realize ìwà tí ọmọ ẹ̀ bàbá ń ló wù. gbẹ mi lóòótọ́ mo sọ fún yín. very good. ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé mi àjànàkú akéwì ò sì ní bá wọn mú òbé mo yàtọ̀ sáwọn oníwóró ń wótò olórí burúkú abanijẹ́ ẹni bí ká tó lè máa tàbùkù ènìyàn ó yẹ á lè ṣèwádìí kan òfin tó tó agbẹ́jọ́ ẹnìkan dá ṣáàlà mọ̀ lágbá òṣìkà àjànàkú mo délé ìwé adégbèrò polytechnic tí ń bẹ lógùn state ìjọba lónìí o mo sì bá kan nínú àwọn ọ̀gá sọ̀rọ̀ báyọ̀ ògúndìí mú lórúkọ wọn òun sì ní rẹ́gísírà nílé ìwé ọ̀hún ẹ̀tẹ́tì yín ẹ̀gbọ́n tó sọ níbẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀. Ogun State Government ló ní. olóni school yẹn. ọ̀dáwé iléèwé yẹn lẹ̀ ní February 2006. so nígbà tí èmi máa gbọ́rọ̀ yẹn wọ́n fẹ́ wá arrest ìkan lára àwọn staff wa tó dárúkọ nínú fọ́nrán yẹn orúkọ ẹ̀ ń jẹ́ Mr. Akinyemi. Akinyemi ò ń ṣe ọ̀gá iléèwé. Akinyemi is a clerical officer. Ó máa ń sọ fáwọn èèyàn pé lecturer lòun HOD lòun clean lòun irọ́ tó pa fún màmá Gbénga Adéjùmọ̀ nìyẹn. Nígbà tí wọ́n wá tó fẹ́ mú ti wá sí ọ́fíìsì mi gẹ́gẹ́ bí registrar àwọn ọlọ́pàá láti débi rán wọn láti wá sí ọ́fíìsì mi. Ẹni tó wà yẹn gan kò wọṣọ ọlọ́pàá. Mo wá sọ fún ọ lọ́jọ́ yẹn pé wọn ò lè mú Akínyẹmí lọ láti school o nítorí pé tí wọ́n bá gbìyànjú láti mú lọ wọ́n fẹ́ arrest ẹ̀ wàhálà lè ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn students wàhálà lè ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ union Akínyẹmí. Ọ̀rọ̀ láàrin màmá ọmọ yẹn àti Akínyẹmí ni kì í ṣe ọ̀rọ̀ school rárá. Ọ̀dọ̀ Akínyẹmí staff wa ni. Ṣùgbọ́n nígbà tí Akínyẹmí àti màmá Gbénga tí wọ́n ń sọ̀rọ̀ lórí fóònù tí wọ́n ń send owó síra wọn wọn ò fi ìmọ̀ polytechnic wọn ò fi ìmọ̀ management wọn ò fi kúnra wọn ò fún ọ̀jẹ̀ management mọ̀ ń pa ìrà rárá tó kọ́ máa fi ìràkúrà kọ́ máa fi ra á lára. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò sí nǹkan tó kọ kábíyèsí olùtòrí ń bẹ̀ rárá. very good nǹkan tí mo fẹ́ gbọ́ náà nìyẹn. àjànàkú orí ìwé mímọ́ ni wọ́n padà sí ó ń bẹ nínú àlùkùránì ń bẹ nínú ẹsẹ̀ Ifá kan àwọn tó rí ló lè sọ ọmọ tá a kọ̀ ló máa gbélé akọ́ta o kì í ṣépè. kó máa yé wa kò sẹ́ni tí ò jágbọ́n ká fẹ́ràn sẹ́nu kó dàwátì lè fòjẹ́ jẹ wá a ò sì lè ní pẹ́ẹ́dùn ṣẹ̀wá ń gbó ká délé káwá máa kó bèjì nípa ti ẹun tó burú ni. ẹ̀dá tó bá wá nílé ọlá kò ní hùwà bí ẹ̀jọbẹ̀ rí ẹni tó bá rórí adéfín irú wọn ní jẹ kísà nínú ìyà. má fọba ṣeré má má rọ́bà fi o ọ̀rẹ́ mi o ẹni rọ́bà fi lọ́ọ́bà ń pa o ẹ má má rọ́bà wà fi ọba àkámọ́ onítorí tìrìtòrí kì í ṣe ní àrífín ẹ má má rọ́bà Abdulfatai fi o kẹyà gbọ́ títí. Olúgbénga ọmọ tí wọ́n ń wá ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọmọ tí ń ṣe yahoo lọ́mọ ọ̀hún bẹ́ẹ̀ lọ Google sáàchì ẹ̀ Johnny J Adéjùmọ̀ nínágíjẹ́ nínú ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ti ro lágbára ìgbà tó di pé ó ní carry over níléèwé tó sì ti náwó tí ń bẹ nínú àsùnwọ̀n rẹ̀ tán ló mórí lórílẹ̀‐èdè Ghana tó ń na pápá bora bébí rìsọ́ọ̀tì ló parọ́ fáwọn òbí tó lóun fẹ́ gbà kó tó lọ gbẹ̀yìn gbowó ẹ̀ kó fún lọ́wọ́ Akínyẹmí ìrọ́kọ́ ẹni ẹ̀rí ẹbí ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó ń bẹ lọ́wọ́ èmi àjànàkú mo yàtọ̀ sí ẹ́sà dọ́ọ̀gì oníwóró owó tó ìyá òfòwò. ṣé gan-an ni ṣe rí kábíyèsí fúnra wọn mo fi orí adé mo fi bẹ̀ wọ́n pé kí wọ́n má bínú orí bàbá wọn orí ìyá wọn á dẹ̀ dúró tì wọ́n mo mọ kábíyèsí gẹ́gẹ́ bí ọba ìtorí ni ìyẹn àti kábíyèsí àjọ ní dealings ó kàn ṣe ní láàánú pé wọ́n kàn mú kábíyèsí wọnú ọ̀rọ̀ yìí láì nídìí ṣùgbọ́n ṣá ẹnikẹ́ni tó bá ń gbẹ́ kòtò fọmọlàkejì ẹ̀ kó má gbẹ́jì o toró ṣeé ṣe kó jẹ́ pé òun fúnra rẹ̀ ló máa rọ́ọ̀bù àwọn tí wọ́n sọ pé kábíyèsí wà nínú ọ̀rọ̀ yìí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ ṣèwádìí wọn. èmi ò mọ̀ kọjá pé nígbà tó wà ní skul gẹ́gẹ́ bí stúdẹ̀ǹtì mo mọ̀ gẹ́gẹ́ bí stúdẹ̀ǹtì ní ìmọ̀lé tó ń gbé mi ìmọ̀ níbi gbogbo ìgbà ní nọ́mbà mi dẹ̀ ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ pè mí ẹ̀rù bà mí àyà mi ò já ọmọ yẹn ó wá sí skul ó lóun ti parí iléèwé òun fáwọn òbí ẹ̀ lẹ́yìn tó ti pàwé tán tó ti lọ ó wá ó dẹ̀ sọ wípé
òun fẹ́ wá gba result ó gbowó lọ́wọ́ òun òbí ẹ̀ ìyá ẹ̀ tún pé èèyàn tẹ̀lé wọn ọ̀sán owó yẹn sínú àkáǹtì tiẹ̀ ẹ̀rí kan nìyẹn àkáǹtì obìnrin kan ìtàn ń pè ní ìyá ọpẹ́ ní ìmọ̀ rí ní ìmọ̀ bí ó ń gbé orí ọ̀rọ̀ police station lèmi àti ẹ̀ bẹ́ẹ̀ sí ní ríra òun àti obìnrin yẹn ni màmá ẹ̀ àbí bàbá ẹ̀ tán san owó yẹn sínú àkáǹtì ẹ̀ iye tán san sí kọ́ ló kó wá sí skul fóun fẹ́ wá fi gbà á nígbà tó wá sí skul tó náà fẹ́ wá gba result mo pe ẹni tó wà ní ìcháàjì ẹ̀ pé ẹ lọ bá ẹni yẹn wọ́n ní rárá o kí n bá wọn confam iye tán wọn máa san mo dẹ̀ confam ẹ̀ fún wọn mo sọ iye ẹ̀ fún wọn lójú ẹsẹ̀. ǹjẹ́ èèlò ni ẹ pe owó yẹn. owó yẹn ó wọ nǹkan bíi 70,000 ṣùgbọ́n èyí tó ṣe kókó níbẹ̀ torí pé èèyàn ò lè gba transcript láì gba result. ṣé yẹ yín kó má dẹ̀ sanwó convocation. ó ń yà mí lẹ́nu bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan òkàwé ni lòun àtòbìnrin yẹn kó padà dé. kí ló dé tẹ́ ẹ gbà jáde nínú àkáǹtì ẹ̀ wọ́n ní kí n gbà dání wọ́n dẹ̀ kó 50,500 kalẹ̀ fún mi ní ọjọ́ kejì ọmọ yẹn dé obìnrin yẹn tọ́jọ́ kó wà òde. ọmọ yẹn nìkan fúnra ẹ̀. bẹ́ẹ̀ ni òun sọ ó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa carry over ó sọ̀rọ̀ nípa project mo ní kí ló ṣe ẹ́ ṣé bó lóun ti ṣe tán ni èwo ni carry over èwo ni project. sọ́rí o ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kí ni ipa yín ní school yẹn. ẹ ṣe mo jẹ́ kan nínú àwọn òṣìṣẹ́ administrative work ni mò ń ṣe. kí n mọ ibi tí ìyá ẹ̀ ti gbọ́ pé chief lecturer ṣùgbọ́n nígbà tí mo gbọ́ nínú voice recorded tí mo náà listen sí torí wọ́n ní lecturer ni mí ṣùgbọ́n nínú petition tó kọ wá sí school tèmi gangan wọ́n ní chief lecturer ni bóyá yóò dẹ̀ dájú sáká pé bí ikú lé ò bá pa ni tòde ò lè pa ni àwọn tó ń kọ́ obìnrin yẹn gan wà nù school tó yẹ yín bẹ́yẹn kó má dàbí ẹni pé kábíyèsí máa túra lẹ̀ fẹ́ anybody kí kábíyèsí dúró lórí ẹsẹ̀ wọn láti kojú nkíun tóbìnrin ìbámu jáde. ẹ ṣeun. òtítọ́ ni pé Mr. Akínyẹmí ò ṣe é pọ́n lẹ́nu lá ó sì ṣeé ṣe kó ti mọ́ fi dúdú pé funfun fọ́mọ aráyé alára ní gbéraga ordinary clerical assistant ní nílé ìwé ọ̀hún ẹ dákun ẹ má ṣe jẹ́ kí wọ́n sọ méjì lọ́rọ̀ àjànàkú mo fọlọ́run búra gbogbo ẹ̀dá tí mo bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gbénga ló sọ irú ẹ̀dá tọ́mọ oníwárápá yìí jẹ́ lọ́mọ tó ṣe pé bí wọ́n ti ń rí nílùú Èkó sì ni wọ́n ń rí lógùn state ọmọ kọ́lẹ̀ bí ìyáàfin Ìyábọ̀dé ẹjẹ́ ayé ó sinmi bí ti ń sunlé aṣẹ́wó ni mọ̀ ti para Ọlọ́run ló sì mẹ́ni ẹsẹ̀ ìyáàfin Ìyábọ̀dé kó má sì lọ jẹ́ pé wá àbùkù tẹ́ ẹ ti wù síwájú àkókò yìí lọ́ba mímọ́ fi ń jẹ́ ayín ní pàṣán ìwà ìkà ẹ ń pariwo ọba onítorí ẹ ń pariwo ọ̀jájá tó ìyá torí pé a fẹ́ ní fíwàs tó pọ̀ káwá sórí adédẹni yẹpẹrẹ àmọ́ ṣá o ènìyàn ò ní ṣerú èyí kó mu jẹ gbé àyàfi tí ò bá sáwọn àgbà mẹ́rìndínlógún ìyá alásàbí ló fi ní ríjà àwọn alálẹ̀ kì í ṣèpè ìyá ọpẹ́ ń bẹ lára àwọn tó ní bàbá lọ gbà kalẹ̀ ẹ sì bẹ̀rù àtúbọ̀tán àjànàkú mo wáyà ọpẹ́ kan mo gbá wọn láago ẹ tẹ́tí yín ẹ̀yin ọmọ nàìjà ẹja gbọ́n tí ìyá ọpẹ́ sọ mò ń bọ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Gbénga èmi máa ń tajà fún wọn ní design school wọn yẹn let's understand. so ó máa ń bá mi ra nǹkan ìmọ̀ customer to customer náà. so láti bẹ̀ bọ̀bọ̀ Túndé kan báyìí tí wọ́n ń sọ̀tọ́ ní pásítọ̀ Túndé yẹn so mi mọ kankan tó wà láàrin òun àti mímọ̀ yẹn like sometimes you understand so yẹn ló fún woman yẹn ní nọ́mbà tèmi yẹn mọ́ mi Gbénga yẹn so láti lọ́n ṣà máa ń pè mí tí wọ́n bá rí Gbénga pè nínú máa gbé fóònù lọ fún ọmọ yẹn tó ti ọmọ yẹn ṣáà ti ṣe tán ṣá ó ti lọ létà ló wá pè mí pé bóyá ó fẹ́ gba nǹkan kan ní skul mo dẹ̀ dá wọn ló mo ní èmi ò mọ bó ṣe ń gba ẹni tó pẹ́ tó bá fẹ́ gba nǹkan tó dẹ̀ tó bá ṣe tán ló máa wá fúnra rẹ̀ láti lè gba resort or anything tó bá fẹ́ gbà ní school. Yes. ọmọ yẹn ṣàwà wá bọ̀bọ́ ọmọ yẹn ṣe wá dé ara mi ò yá gbogbo ọdún táìmù yẹn aṣáájọ lọ sí báǹkì àlọ́gbowó wa lọ sùn àlọ́ fún Akínyẹmí yẹn lẹ́sọ̀rọ̀ yẹn lówó. ṣe introduce ẹ̀ sí mi ní ṣe mo pé mi sí fún wọn. so àwọn méjì mọ́mí Gbénga ti máa Akínyẹmí lẹ́sọ̀rọ̀ yẹn. Gbénga ṣáà ti kúrò lọ́dọ̀ tèmi wọ́n dẹ̀ ti pè mí pé mo ṣe o Gbénga ti délé. ní ìyẹn ìyá Gbénga. pé ó ti dọ́dọ̀ àwọn èèyàn tó ń gbélé ó wá ṣàdé ọjọ́ kejì lọ́wọ́ pè mí pàtàkì kí n jọ pé wọ́n ní wọn rí Gbénga mọ́ nílé kí ní kò mọ́ ní mọ́mì ara mi ò yá kódà gan sùn tí mo lọ ẹ lè béèrè lọ́wọ́ àwọn lẹ́sẹ̀ rẹ̀ mo gbé ẹ̀hún kí ní drip. sọ́rí o lẹ́yìn ìgbà tí Gbénga ti dé ilé ló tó sẹ̀ di pé wọ́n ó mix yẹn. kò ń ṣe nínú school. ó ti délé wọ́n ti pè mí ní tilẹ̀ ń tọ́lọ́hún. so létà tí ọ̀rọ̀ ẹ̀ ṣàwáyé involve ọlọ́pàá ọ̀ṣọ́lọ́pàá ni mi ṣe ń gbọ́
ní station bẹ́ẹ̀ ṣé ń gbọ́. àgbọ̀yé bàbá ìyá mi. ní pé Gbénga tún padà wá lẹ́yìn láti wá bá Kínyẹmí láti wá gba owó tá a jọ kó lọ fún un. nísìnyí pé bọ̀ nígbà tá a dé station nígbà tí wọ́n ṣe invite mi pé àjọ kówó lẹ́ni tó kówó lọ́wọ́ ṣàmà fẹ́ rí mi ṣá. sure. tó bí mo jẹ ṣe débẹ̀ mo jẹ ṣé bí mi ṣe mi ìkọ́ tó ṣẹlẹ̀ fáwọn ọlọ́pàá. ìgbà ó lẹ́mọ̀ tán fa Kínyẹmí sílẹ̀ ìgbà náà release ẹ̀ ní zone 2. jáde mi lè sọ pé bàbá ẹ̀ lè sà. ǹjẹ́ tẹ ẹ̀gbọ́n ẹni tí bóyá tó kan kábíyèsí Olútorí rárá nípa rìlíìsì. no kò sí nǹkan tó kàn wọ́n níbẹ̀ ọ̀ wá gan pàápàá àwọn kò sẹ́ni tó dárúkọ wọn bẹ̀. ìyẹn kábíyèsí Olútorí. èmi gan mi tí mi wọ́n rí wọn náà wọn mo kàn máa rí wọn lu pósítà bóyá gbé welcome to Ìtòrí palace kìnnì kan yẹn. ẹ yé fọba aládé tayín o ọba jayé lọ tákàtí ẹ ló mú gun ènìyàn tí ń rò pé nìyẹn lásán kan bá ń sá làwọn ọba ilẹ̀ Yorùbá ìwọ nípa bá gbalẹ̀ onílẹ̀ ó sì ti dà wọn mélòó tó ní kí wọ́n yọjú síta ẹni tí ó porúkọ ẹni jẹ́ ìpèkúpè ni wọ́n porúkọ ẹni ẹ ò ní jèrè ọba lọba jẹ́ kọ́ onítorí tìlú Ìtòrí oníwà tútù bí àdàbà ní bàbá gbogbo etí tó ti gbá lọ lèmi Àjànàkú sì fẹ́ ó gbábọ̀ ló jẹ́ ń bá wọn dá sí ní gbogbo ìgbà tí mo bá ti ń sẹ̀mí lókè pẹ̀láyé Esther Bọ́dẹ̀rìn Adétòkunbọ̀ kó mọ̀ yí ọ ó ti dáràn mọ́ràn olóba jínigbé tọ́ba tún fẹ́ fi lówó sí ni àbí 6 million tí ń bẹ lásùnwọ̀n Olúgbénga lówó tí ó jọ bàbá lójú ó mà ṣe o àtọ́ba tẹ́lẹ̀ lọ́ba àkámọ́ bóòrè rí ògbóhùn erin ni ọba Abdulfatai olólùfẹ́ mẹ̀kúnnù ló jẹ́ ìlú fẹ́mi lóyè lọ́ba àkámọ́ ọba olóríire ni ẹ̀ẹ́dẹ́kun wórówó tó ọ̀rọ̀ òmùgọ̀ kábíyèsí o ọba àkámọ́ Abdulfatai onítorí tìlú Ìtòrí mámà mi kàndákùn máa kó tinú ẹran jẹ máa fàmàlà tó fẹ́lẹ́ jẹ tọ́kì kó fò sí kímúyán sàwámà tó gbóná náà fún ẹ bàbá àbàrà burúkú lẹ́nu ẹ sábọ́ọ̀gì ìyá àgbàyà kábíyèsí o ọ̀rọ̀ rẹ ti wá dọ̀rọ̀ òkè gàgàrà ìgbà ọkọ̀ ìgbà àdá wọ́n pẹ́ birikoto wọ́n ń bọ́kè ìjà lọ́jọ́ ọjọ́ sí òkè ò jẹ òkè ò mu òkè ló sì wá padà wá borí àwọn ọ̀tá bá a rẹ́ni tí ń perí ẹ láburú ikú oró ni ó pa wọ́n táyà tọmọ bá a sì rẹ́ ní àbùkù tó fẹ́ tan náà wo kádàrá rẹ ò ní kádùn láyé ajákájá àwọn tó bá ti fojú dẹkùn yìí ó wẹ̀wù ẹ̀jẹ̀ ó kárẹ̀kárẹ̀ ọmọ agbódigun ọmọ agbódèrè ọmọ olúńlá akẹ̀sán lérí ọmọ agbẹ̀bímùwẹ̀ ọmọ iwájú ọlọ́kọ̀ tí ń sunwó ẹ̀yìnkùnlé ọlọ́kọ̀ tí ń sun jìgbá ẹlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ àtàn yẹbẹyẹbẹ lójú omi àpátápá àrá kan lẹ̀ ó kárẹ̀ ọkùnrin jẹnìjẹnì tí ń múni bí òtútù ọmọ káfọwọ́ wà káfí ìjẹ́wakọ̀dé lè ṣẹ́rí ni wọ́n ń kí wọn nílé baba tó bí ọlọ́mọ ọmọ arúgbó ọdẹ afàyàfà bákẹ̀sán ò ga jùgbó lọ bí ò ga ju kùkùté bí wọ́n bá ti níbọn léwọ́ ògbójú ọdẹ ni wọ́n ń lé baba tó bí ọlọ́mọ ó káre ọmọ òní ọkọ̀ dànù ọ̀la ọkọ̀ dànù lówó dé ilé ẹgbọ́n kí ní ń da ọkọ̀ káàkiri wọ́n ní Akẹ̀sán ni bébí nítorí owó ọkọ̀ tí wọ́n gbà lọ́wọ́ Akẹ̀sán a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ Akẹ̀sán kírú ẹni bẹ́ẹ̀ má gbọ̀run alákejì lọ ó kárí ọmọ onígbẹ̀dú àlùlà ọmọ onígbẹ̀dú ògbérí ọmọ oníjó kan ńlẹ̀ ó kárí ọmọ afọbagbadé ọmọ afíjú ọba tí ń jẹ onígbàgede kábíyèsí o kóríjó pẹ́ fún wa bàbá kó lẹ́mi tó gùn lókè pẹ̀ ṣé ẹ fẹ́ gbọ́ ó tó bí 40 ọmọ aláìní tí bàbá fún létò ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹgbẹ́ nu yín dákẹ́ ẹgbẹ́ onítùkùtù mo ti sọ fún gbogbo yín pé gba ẹ́sà bọ́ọ̀dù ẹ́sà dọ́ọ̀gì ẹ́sà búlì ń bẹ lọ́wọ́ èmi Àjànàkú kò sì síbi tó o lè gbà láyé wọn mọ̀ já ọlọ́rẹ́ ni títí tó fi dẹ́kun wórówó tó ọ̀rọ̀ òmùgọ̀ Àjànàkú ni mí olókojò ọba egúngún ní í ṣe ọ̀rọ̀ mi ti dóde ẹ́sà bọ́ọ̀dù ò gbúdọ̀ dún pínpín mọ́ akẹ́kàkàkà ìbìtì kàkàkà ọmọ òṣòro fọ́kòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjẹ̀nú akéwìtáyé ń wárí fún òkú ọ̀rọ̀ tẹnu gbọ́njọ́à ṣebí agbógunlérí ni mí ti tiri ogun ẹni bá mi nájà ogun sì ló ráyé wá ẹni mú mi níjà gara lásán nírú wọn dá mi èmi ọmọ òkúta mẹ́ta àgbà òkèrèwé 6 takọ́takọ́ ni mò ń sùn dínà ogun nílé bàbá tó bí mi lọ́mọ agbógunlérí tiri ogun ni mí àjàkẹ́rù kan wọ̀lú ọmọ agbọ̀n tí wẹ́wù ọ̀tẹ̀ àwọn ọmọ Yorùbá àtàtà tí wọ́n ń bẹ ní diaspora ló sì lè gbẹ̀rí tó dájú gbọ́ mẹ báwọn tí ń bẹ lókè òkun ló sì lè ṣàlàyé irú ẹni tó bá Abdulfatai Àkámọ́ jẹ́ ọba ò sì fìgbà kan gbé nílùú òyìnbó débi tó máa ní crime record abanijẹ́ ẹ lọ sọ́ra ó tún ní pé wọ́n dìpọ́ọ̀tù ọba ẹ̀rín pa mí níbo lọ́wọ́jà ẹ̀rín òde sáàrẹ́ ni ó lè sọ fún mi
kò sì sílùú tí ń bẹ lórílẹ̀‐èdè àgbáyé tọ́ba àkámọ́ òde rí tó bá tó fẹ́ lọ lọ́la kò sẹ́ni tó lè dùbú ẹ̀. ẹ dákun ta ló lábẹ́rẹ́ ajá sílé kí wọ́n fún mi. ẹ̀sà bọ́ọ̀dù ẹ̀sà búlì ti padà yádìgbòlúgí a sì nílò injection ní kíákíá. ojú ní rojú ṣàánú ẹja fún lábẹ́rẹ́ kó tó di pé yóò bu ni jẹ. ìyá ń sínwín ọmọ rẹ̀ hánà ń sínwín ẹ lọ wariwo lórí ayélujára àwọn ọmọ alágànná tẹ́ ẹ bá fẹ́ rí wọn ẹ jẹ́ lọ subscribe. ẹ̀yin ènìyàn ẹ jára yín o àfàìmọ̀sí ni kó má lọ jẹ́ pé ara àwọn àmì ìkẹyìn tí bíbélì ròyìn rẹ̀ rèé. ẹgbẹ́ ewé nation ni wọ́n sì fi ń kó yín sínú gbága ẹ jẹ́ lọ fura. ìwọ ń kọba aládé ní ayakila kò jọ mí lójú bó o ṣe sọ fọ́ba ẹni ìtàn náà rèé alásọkójẹ ṣé wọ́n lè ka dúró ẹ̀dá tó o ti gbókèrè bá tiẹ̀ jẹ́ tó wá ń fura sáwọn ọba aládé ilẹ̀ wa ṣé bí wọ́n ló mọ bí ó kí fádé ìyá alásàbí kó o sì tún gbàgbé èrùkẹ̀rẹ̀. Àjànàkú òtítọ́ ohun ìwádìí ìjìnlẹ̀ làwa fi ń ṣètò tàwa kò ní rọ́nú. ìyá alásàbí èéṣe tí wọn ò kì í ṣe investigation tó ṣe pé wọ́n ní wọ́n pé lóhun tí wọ́n ń sọ lẹ́nu. gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ń ṣe ni wọ́n ń tàn ọ́. ìgídá ẹyẹfò làwọn tó gbójúlé àtú ọ ti ó sì dìgbà tó o bá jábọ́ sínú kànáà kíjú àjùmọ̀jò tó di tiẹ̀ nìkan ṣoṣo gírò egungun lọ bì kíáfù. ìwé mímọ́ ti jẹ́ ó yé wa ó ní ká ṣèwádìí ọ̀rọ̀ tónítóní ká sì di èyí tí jẹ́ òtítọ́ mú. gbogbo àwọn ọmọ ìlú tó ṣe tán àti pè lọ́jọ́ òṣè prógráàmù ọba ló dá wọn lẹ́kun. ọba ní kí wọ́n fi wọ́n lẹ̀kan jẹ́ òun mọ́ gbó lọ bí ajá abugijẹ́. bílù ó ti ṣe tòrò lọ́ba àkámọ́ ń gbà lérò kì í sọ̀rọ̀ wọ alásàbí ńṣe ni ó gbé jẹ́ forí kó o dẹ́kun wórówó tó ọ̀rọ̀ òmùgọ̀. ó tún láwọn tí ń dà lúrú tọ́wọ́ ọlọ́pàá tẹ̀ láìpẹ́ olọ́ba ló lọ ń tú wọn sílẹ̀ kó o sì bẹ̀rù àtúbọ̀tán kó o má fẹnu kọ kí ni pàdé ọlọ́jà òun pẹ̀lá sínwínná. gbogbo àwọn ènìyàn tí wọ́n mú ṣe báwọn ènìyàn ló tú wọn sílẹ̀ kí ló tún fẹ́ sọ. ẹni tó gba béèlì pásítọ̀ Túndé bàbá ẹ̀ ló jẹ́ bá ààrẹ ni tí ń gbé Mushin. ẹ bèrè bàbá Túndé tí ń ṣiṣẹ́ ní Island aago ẹ̀gbẹ́ ògiri ní tún ṣe. relative Mr. Kíyẹmí sì ló gba béèlì tiẹ̀ lọ́jọ́ sí kí ló tún fẹ́ sọ. ọkọ ìyá ọpẹ́ ló lọ station tó sì lọ gbàyàwó ẹ̀ bá ààrẹ ni tó fẹ́ lọ ṣèwádìí ẹ lọ bọ́kọ ìyá ọpẹ́ ní òtẹ́ẹ̀lì rẹ̀ tí ń bẹ ní pápá Ògbòdò Samuel lórúkọ ọkọ ìyá ọpẹ́ ọ̀hún ẹ gbàbẹ̀ lọ ẹ lọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. It shows and it was revealed that the boy at Ghana has changed his name from Nigerian name to Ghanaian name. Asemwa whatsoever until I get it anyway. So it is now revealed that the boy willingly left the country on reasoning best known to him and the parents. Because the letter we wrote to the schools to affirm if he is a student of that school and the academic record, maybe he has issue, meaning to even abscond or whatever. They even replied till now. Even we wrote the first one, we sent reminder. I visited there 3 times. I met the rector, I met the registrar, myself in person. All these efforts were futile from the school. So I don't know where the woman is getting all this fallacy from. What she went and put on the internet. Yeah. Now, who are the people that came to bail the people from the head? The two main suspects, the one Pastor Binka, his relatives. One lady, she works at the Ministry of Sports. Because before we release them, we'll visit their houses and their offices to the ones that have official duties. So we visit their houses. I visited the ladies' house at Abeokuta and our office, the sports complex at Abeokuta. The Benga, the Pastor Benga, it was his father that stood for him. Pastor Tunde, it was the father that stood shorty for him. The man lives at Mushin and work on the island. He sells work clock. So now, the other woman, the husband lives and have an hotel at Papaye. Obodo, Samuel, whatever. They call him Obodo. That's the nickname. So then Akinwande. Akinwande. Is it Akinwande? Yes. Then who built the Akinwande?
is the relative, the lady I said that works at Ministry of Sports. What connects? Even ordinary call we never receive from your end for once over this matter. Mark, you are not part of it. Brenda said you are not part of it. God. But even when they took those other suspects from into. ọmọ tí ń rìn kiri tó ti ná gbogbo owó tán láti wálé sì ti dìtìjú òtítọ́ farahàn láìpẹ́ ojú àtẹnibí àtàwọn tó yọ sùn tètè gbogbo yín jẹbẹtẹ ó padà gbọ́mọ lé yín lọ́wọ́ ojú àtẹnibí gbogbo yín méje àwọn Nigerian police tó sì tàbùkù lójú táyé kó mọ iye yín lọ́jọ́ àbárólú Gbénga tó sá lọ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oní firstborn ọba aládé pààyàn ó ń bẹ lẹ́wọ̀n ó sì bẹ̀rù àtúbọ̀tán bá a bá ń sọkún ó yẹ a lè mọ ríran kò sẹ́ni ó ní kó o mọ́ ṣètò ọ̀fẹ́ lòun tẹ́tí gbọ́ ìyá alẹ́ kan ìyá anna ìyá wálé madam alásàbí ó yẹ kẹ́ ẹ lè mọ wá kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ náà sọmọ rẹ lọmọ tó forílẹ̀-èdè yìí lẹ̀ tó gborílẹ̀-èdè Ghana lọ láì fi tẹ́nìkan pàtó létí lọ́mọ tó délùú Ghana tán tó tún pààrọ̀ orúkọ sọmọ gidi ní í ṣe Olúgbéngá di àsẹ́nùṣekà tó wá tán orúkọ burúkú orúkọ tí ò sí fámi pè lọ́mọ tó ti ṣe tán tó lóun ti parí ND1 ṣé gbogbo ìgbà tí ń bẹ ní sùkúù èéṣe tí wọn ò kidnap ẹ̀ kán lè rówó gbà lọ́wọ́ àwọn òbí onísọnù àkìtànọ́ba olùtorí tìlú ìtorí ẹ má fi ṣèbínú olófo ní bínú ológo àwásìmọ̀ tó oyin ṣe tán oyin lọ́nú kókó igi ìran àwọn afẹ̀mbòdò wọ́n ń lọ sísà ebè tó kọ́lé sí ń jọ́sí mo lémi àjànàkú mo fẹ́ mọ́ lọ lé bàbá mi tó bí mi lọ́mọ èmi lọ́mọ òṣòro fọkòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjànú akéwìtáyé ń wárí fún agbọ́n olóko ni mí bàbá tí sojú alábòsí ṣàkàṣàkà